ẹnìkan máa ń fún mi ní mílíọ̀nù kan náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo ṣe fi iṣẹ́ tíátà sílẹ̀ fún ìgbà díẹ̀ o. Nkechi Blessing ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà Nkechi Blessing Sunday ti ṣàlàyé ìdí tí kò fi kópa nínú eré sinimá fún ìgbà kan kó tó di pé ó padà báyìí o. Nkechi Blessing sọ pé òun fi iṣẹ́ tíátà sílẹ̀ fún ìgbà kan látara àti lè gbajúmọ̀ àwọn òwò míì tí òun ṣe. Ó ní lẹ́yìn náà ni àwọn ẹgbẹ́ tíátà èyí òun tápà fi òfin di òun láti má ṣe kópa nínú eré mọ́ o nígbà tó ń kópa níbi ètò kan eléyìí tí wọ́n pè ní Curiosity Made Me Ask. Òṣèré náà ni ohun tó mú òun fi iṣẹ́ tíátà sílẹ̀ pátápátá lásìkò náà ni kò sẹ́yìn bí èèyàn kan tí òun kò mọ̀ rí ṣe ń fún òun ní mílíọ̀nù kan náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ó ní ẹni ọ̀hún kò dárúkọ ara rẹ̀ o sì máa ń fún òun ní ìlọ́po owó náà tó yẹ kí òun gbà níbi eré ṣíṣe tó sì máa ń sọ fún òun pé kí òun jókòó nílé o. Gbajúmọ̀ òṣèré tíátà náà sọ pé èyí kún ìdí tí òun kò ṣe fi bẹ́ẹ̀ kópa nínú sinimá lásìkò náà mọ́ o, àmọ́ tí òun ti bá padà síbi eré náà báyìí. Nkechi Blessing tún wòye pé ọ̀pọ̀ èèyàn ló máa ń fojú kẹ́rí òun nídìí iṣẹ́ tíátà tó sì jẹ́ pé ara òun ni wọ́n máa ń wò jù lọ dípò òun gangan. Ó wòye pé òṣèré tó dáńtọ́ ni òun àmọ́ àwọn èèyàn kì í rí òun bẹ́ẹ̀ o. Mo lérò pé èyí rí bẹ́ẹ̀ nítorí pé nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà mo máa ń ṣe àfihàn àwọn ẹ̀yà ara mi tí Ọlọ́run fún mi dáadáa nítorí náà àwọn èèyàn kì í fi iyè sí bí mo ṣe máa ń ṣeré o. Ara mi ni àwọn èèyàn máa ń wò. Mo sì rí i pé ó dàbí pé èmi ni mo fà á o. Mo ń gbìyànjú láti mú àyípadà bá èyí. Ọjọ́ 14 oṣù kejì ọdún 1989 ni wọ́n bí Nkechi Blessing ọmọ ìpínlẹ̀ Abia ní Nkechi Blessing Sunday àmọ́ tó jẹ́ pé agbègbè Sùúrùlérè nípínlẹ̀ Èkó ló gbé dàgbà o. Ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Olú Abiodun Nursery and Primary School ó tó tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ girama Barache Model College ní ọdún 2008 ló bẹ̀rẹ̀ eré tíátà lẹ́yìn tó parí nílé ẹ̀kọ́ fásitì ìlú Èkó nígbàtí ọ̀rẹ́ rẹ̀ Kẹ́mi Kóredé mú jẹ́ kó kópa nínú eré rẹ̀ ní ọdún 2012 ló di ìlú mọ̀ọ́ká pẹ̀lú ipa tó kó nínú sinimá Kàfílà ọmọ Ìbàdàn. Ọdún 2021 ló ní ìfàǹfà pẹ̀lú ẹgbẹ́ tíátà èyí wọn ẹgbẹ́ Tampa o tí wọ́n sì fi òfin dè láti jẹ́ kó má kó pamọ́ nínú eré. Ìgbésẹ̀ náà ló wáyé nígbà tí òun àti akẹgbẹ́ rẹ̀ míì Kẹ́hìndé Adams tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Lẹ́gẹ́mí Hamid ní fàǹfà lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà bí Nkechi Blessing ṣe bu ẹnu àtẹ́lu Tampa nìyẹn o. Nígbà náà ló sì jẹ́ kí wọ́n fi òfin dè láti má kó pamọ́ nínú eré. Oṣù kẹwàá ọdún 2024 ni wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi dè o lẹ́yìn tó tọrọ àforíjì lọ́wọ́ Tampa níbi ayẹyẹ kan eléyìí tó wáyé lórílẹ̀‐èdè Canada. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alọ́rà. Ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ máa bá wa pín ká o, ẹ sì máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.